Hey, hello everyone. Welcome back to Tony Talks. To all our wonderful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to subscribe, to like, and hit on the notification bell so you'll be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comments. Thanks for watching. So we'll see you in our next video. Stay safe, stay blessed. We love you. Bye. Mwah. ọ̀hún mu ọ̀nà ṣègbà ọ̀nà ṣàwo ohun tí gba tí jòbótúlà bẹ̀rẹ̀ sí jáde pé ó nídìí help. ó tún fẹ́ máa parọ́ fún Esabod. ẹ wá wo bí tá a tó dé lónìí. Ọlọ́run ti ṣe ikú nísinmi fún ìyá àbèjì. Bó bá tiẹ̀ jẹ́ èyí tó jókòó sínú yàrá kan tó ń kó fóònù síwájú náà ló fi ṣiṣẹ́ ṣe. Tó bá yẹ pé ó ní kí ìyá àbèjì máa lọ kó wá fún òun bìkan ni, ẹlẹ́dàá ìyá àbèjì àtàwọn ọmọ ẹ̀ ti ń jà. Ẹ sọ fún mi wípé gbogbo àwọn tọ́jọ kórí papọ̀ àti wèrè tó náà Liquid Kẹ́mi àti Saida tó búlì ìyá àbèjì àti gbé bọ́dì wèrè tí Dorcas sọ wípé wèrè ni wọ́n, òun ò mọ bó ṣe débẹ̀ yẹn. Gbogbo wọn pátápátá báwo ló ṣe rí lọ́jọ́ tóní. Di ìbù gan táwa gan fún ara wa bá ń béèrè pé báwo làwọn pípù yìí ṣe ń jà lè understand. Torí ìjọ tá a ṣe fún wọn sì jìnnà. Why so soon? TikTok ẹjọ́ máa bá wa power tap. Torí tẹ̀ bá ń bá wa power tap kíní yẹn kò ní jẹ́ kẹ́ gbọ́ wa mọ́. Ṣé rí power tap yẹn òun ló máa ń ṣiṣẹ́ pẹ̀lú pé kí network dá o ní TikTok o. Hello? Dorcas sọ wípé, do you know who I know? Who is Dorcas know? Ẹni tó náà ń mọ̀, Esabod ló mọ̀, tí Esabod wá mú mọ́ san elétù àwọn tó mọ̀ nìyẹn. Àbí san nìyẹn kọ́ lẹ́rí tó ń sọ̀rọ̀ ni? San nìyẹn lẹ́rí tó ń sọ̀rọ̀ yẹn náà. Náà ló dẹ̀ ṣe ń lòdì sí i. Nígbà tó lo lọ́ọ̀yà Jẹ́ngbésì dé stage kan, ó tún ṣe update fún lọ́ọ̀yà Jẹ́ngbésì, ọmọ olórí burúkú yìí. Nígbà tó dé stage kan, ó ṣe ládùúrú bí lọ́ọ̀yà Jẹ́ngbésì yẹn bó ṣe ń try fún tó dé stage. Ṣùgbọ́n ọwọ́ kọ́wọ́ kí ló ṣe fún lọ́ọ̀yà Jẹ́ngbésì? Ó ṣe update fún ni. Ìwà ò lè fi oníwà sílẹ̀ láyé. Gbogbo ìṣe Dorcas láyé ìnira ni. Gbogbo ìwà Dorcas láyé ìpáyín kéke ni. Ẹ wo ṣebí ẹ ń gbọ́ ilé yìí lọ, ẹ jẹ́ kí n tún fún ilé yìí níbi tí ó ti ń sẹ́ǹdì ilé Lizzy Anjorin tó sẹ́ǹdì ẹ̀ sí Kwame. Mo ń bọ̀. Ilé Lizzy Anjorin ó sẹ́ǹdì ẹ̀ sí Kwame. Ṣé tí ẹjẹ́ lọ fi nọ́mbà ẹ̀rọ ta ló jù sí mi tí n bá play lè fídíò ṣọ́ọ̀bù tí n bá play lè fọ́tò lé tọ́yà ta ló jù sí mi? Ṣé tí n bá sẹ́ǹdì nǹkan ṣe mọ̀ kó máa ṣó máàkì pẹ́ nìyẹn ti rí? Ṣé mọ̀ pé nǹkan tó sẹ́ǹdì sí mi lélẹ̀?
ó jù sí mi ní on the 12th of August ṣé rí pé fóònù mi yóò dáa mo kàn tó owó lọ́nà fún mi ṣiṣẹ́ fẹ́rí ẹ jẹ́ fi ẹ dúró síbí ẹ jẹ́ fi ràn yín báyìí ṣé ti rí pé wèrè ni ṣé rí ó mọ̀ ọ́ tó sọ fún mi. Now everybody ti rí sìn lẹ́gbẹ̀ẹ́ ó ní amẹ́rẹ́ barista ṣé ẹ fẹ́ tí gbọ́ ẹ fẹ́ tí gbọ́ bó ṣe máa ń ju information títí èmi ò tí ìbájà rárá o lórí WhatsApp to WhatsApp o lórí kọ́ọ̀lù èmi àti ẹ o èmi ò tí ìbájà tó sì ìpápánu la sì jọ fi ń jà o òun ni ò lè dá mi mú tó ń lọ gbé fẹ́ńsábọ́ọ̀dù ẹnsábọ́ọ̀dù gan sapá apá pin ẹnsábọ́ọ̀dù wá náà ń wá sí Libya ẹnsábọ́ọ̀dù nǹkan ẹlẹ́mi ò máa ń fẹ́ gbọ́ o wá sí Libya o wá sí Libya o tẹni tó gbọ́dọ̀ wá sí Libya kẹ̀ Libya ò ń ṣe eré ọmọ kékeré Libya bíbáwò. Hello? Ọ̀rọ̀ máa ń dùn òkété. Ṣé bẹ́yìn náà gbọ́ nǹkan tí Jòbótúlà sọ? Àbẹ́ gbọ́ nǹkan tó sọ nínú orin yẹn ni. Ó ná ti pín ìdí ẹ̀ tán. Ó ní gbogbo ìlú ló ti pín ìdí ẹ̀ sí tán. Ó ní gbogbo àwọn ènìyàn ló ti ṣanwọ́ sí ìdí ẹ̀ tán. Ẹ tún gbọ́ orin yẹn sí. Deny me publicly. Ṣé kò deny ẹ̀ ní public ni? Ṣé kò gbé ní gógó ni? Hello? Ṣé kò gbé ní gógó ni? Ẹ wá ní Jòbótúlà ó ń jàporó. Jòbótúlà ní pé kó o gbé WhatsApp ẹ síta kẹ́ẹ̀jọ fi ṣe competition. I stand as a man, mo flow, ó fẹ́. Ó ná òun ṣe kí ni? Ó ná bọ́dẹ̀ ti ṣe fòun pa yẹn pé òun ò mọ̀ òun rí ń pé òun wọ̀wọ́ lòun òun ò skúù òun ò lọ sí skúù òun jẹ̀bẹ́ lákìsà ní òun lòun rán òun lòun raṣọ sóun lọ́rùn ó ní òun dẹ̀ ya stand out bíi man ó ní wá ń sunkún kiri ó ń wá pity party. Wá pìtì, ìwọ tó rí pìtì tó pìtì, ìwé nù. Ó ní ìwọ tó rí rìpìtì. Analyze orin ẹ̀ fún yín ni. Ó ní ìwọ tó rí rìpìtì. Rìpìtì tó dẹ̀ pretty. Dorcas ìwọ tó rí rìpìtì tó tóbi lókè tó tí ń rí sàlẹ̀ ṣùgbọ́n tó tún wá pretty. Ṣé ẹ mọ̀ wípé Jòbótúlà ti rí tán? Maybe orí yẹn bí ó ṣe sáré kọ́ ẹlòmíì ò gbọ́ débẹ̀ yẹn òun là analyse ẹ̀ fún yín ẹ bá wa power tap kẹ́ẹ̀dẹ̀ bá wa ju gift analysis orin lẹ́gbọ́ ẹ̀ tí ìgbà analysis ẹ̀ là ń fún yín yìí easy. Align ó freaky was. Ìwọ tó rí rìpìtì tó pretty ẹ̀yin tẹ́ ń lọ́gun boss lady beautiful ẹni tó ti débẹ̀ gangan in fact wọ́n ròyìn oògùn aleko kí dẹ̀ ló máa ń jẹ́ kọkùnrin máa wó oògùn aleko kiri
ṣé rí àwọn ọkùnrin àlékò wa ó ti wà lára obìnrin because ó máa ní páàtì tó máa rí lára obìnrin tó jẹ́ pé okó ẹ máa rọ wà á ṣẹ̀ṣẹ̀ máa wá nǹkan tó máa fi support ẹ̀ tó máa fi le tó máa fi gbójú kúrò bẹ́ẹ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn àlékò tí jòbùtúlà tó máa ń kó sára because òun náà fẹ́ ṣe nítorí pé greener pastor ló ń wá kiri n tó rí lórí social media kọ́ ló rí. Once upon a time, mo ti mo bí ayò. I dey my day, wọ́n ló fọ́ bí àwò. Everywhere good man. Ó ní òun wà dádúró ni ìwọ ló gbéra ẹ wá báwọn ìwọ ló fọ́ fọ́mọkùnrin ṣayé ọmọ ṣayé ọmọ gbòòrò lòun òun dẹ̀ dádúró òun ìwọ ló gbóbo ẹ wá ìwọ ló gbé kúrúkè ìwọ ló gbé wá ìwọ ló gbé ṣìngíṣìn ìwọ ló gbé oyin ṣin ìwọ ló gbé wá ìwọ ló gbé ìtakùrú fàfà ìwọ ló gbé wá. Ìwọ ló gbé óyéhun ìwọ ló gbé wá. Ó ní òun dá dúró òun dá dúró. Ìwọ ló gbé mọ́sà sàárà ìwọ ló gbé wá. Torí tẹ́lá àwọn tí pẹ́ ní gbòòrò bíi mẹ́túsẹ́là ìlú tí wọ́n ti fi ìdí bàjẹ́ àwa. You know see? tó o ti pín mọ́sà yìí ibi tó o ti pín dé you reach Turkey o dé America Liverpool hello many places téèyàn bá sọ fún mi wípé orin tí à ń gbọ́ lọ́wọ́ yìí orin yìí ò ní mú àwọ́ọ̀dù èmi máa bẹ́ nìyẹn jiyàn pẹ̀lú ń tàṣẹ ń gbọ́ yìí orin tó ṣe analyze ni ṣàṣà nínú orin Wizkid ni mo lè analyze brown skin girl wanna jiggle kò ṣe analyze fún mi eléyìí ń sìn orin tó bá ṣe analyze lọ máa ń gbà wọ́ọ̀dù fún ẹ lọ sọ fálùjọ wípé kó máa prepare fáṣọ tó máa fi lọ gbà wọ́ọ̀dù ẹ̀. Hello? Every state kò sí bàjẹ́. Now tẹ́ bá gbọ́ ríngì tónù òkété òun ló ń sọ bẹ̀yẹn ṣé ká tún fi sẹ́yìn fún yín ṣé ká sún bẹ̀yẹn mẹ́yìn bíìtì yẹn mímíkì yẹn ríngì tónù ẹ̀ ni ọ kọ̀ǹpóòsì ẹ̀ fún àlùjọ dáadáa ẹ gbọ́ bẹ́yìn dáadáa. Ó ń kanjú eegun níbẹ̀ yẹn àlùjọ lùgì mọ́ mi dáadáa gbogbo ibi tó ń tẹ̀kan lẹ̀ yẹn kò ì tó bẹ̀ yẹn o
ó sọ nǹkan bẹ́ẹ̀ ṣé o ti lóyún àbí. Àwẹ̀ ṣó ti wú. Àwẹ̀ ṣó ti rówú. Mo fẹ́ clear bẹ́ẹ̀ dáadáa. Àwẹ̀ ṣó ti rówú àbí o ti róyún. Oh my baby, show me love, I show you more. I spend my time and energy. Now ṣe fẹ́ sọ fún mi wípé Jòbótúlá ò spend energy àti time ni gbogbo ìgbà tó yí òkété wà ní Nàìjíríà. Jòbótúlá ò ṣiṣẹ́ kọ́kọ́ ṣe ló ń tẹ̀lé kiri. Energy yẹn náà ni wípé ìjàkúrú chacha chacha ìjàkúrú chacha chacha ìjàkúrú chacha chacha ìjàkúrú chacha chacha ìjàcha nkún chacha akùnrin jọmi chacha ìfìní pani chacha ìjàkúrú mi ní chacha àlùjọ mi tì ní chacha àlùjọ nǹkan mi chacha àlùjọ fíìmù mi chacha. Hello, ó gba energy ẹ̀. Hello, bẹ́ẹ̀ ni dádì Kẹ́hìndé Abọ́ṣadé. Hello, ó gba energy. Ṣé òkété ò padà jù sí abẹ́ truck? Tó bá sọ fún mi pé abẹ́ truck ni òkété ju Jòbótúlá sí, èmi ò tiẹ̀ lè bá wọn gbà yẹn láyé. Abẹ́ train ló ju Jòbótúlá sí. Abẹ́ train ló ju Jòbótúlá sí, ó dẹ̀ bu petrol sí. Lẹ́ni tẹ́jọ fọ́ra yín lẹ́nu báyìí tẹ́jọ fọ́ra yín lẹ́nu táàrí tí gbogbo everybody mọ̀. Òkété tó wá ń deny wípé ó gbọ́ ṣé mi àti ẹni nǹkan kan papọ̀. Ó tún wá ń deny yẹn ṣé ó gbọ́ ṣé mi àti ẹni nǹkan kan papọ̀. Ó ń fẹ́ kí yẹn sọ pé ṣáà ní nǹkan kan papọ̀. Hello, just imagine ó sọ sí abẹ́ life wire, ó sọ sórí power line. Ó wá tún sọ fún Jòbótúlá pé kò gbọdọ̀ sọ̀rọ̀ o, Nàìjíríà ló wà o, òun lè gbé o. Ẹ̀yin imagine ẹ wo ìwà pálapàla tó ń wù. Show me love, I show. Irú ríngítònù yìí ló wà níbẹ̀ Jòbótúlá. Mi mọ gbogbo òṣèwúwọ̀ ṣe wá tí wá lọ fi irú ríngítònù yìí nà. Ríngítònù yẹn rèé. O kò tó fẹ́ bá pákéjì ẹ̀ àbí irú kí ni ìwọ náà fẹ́ máa lọ ṣe. Jòbótúlá. Irú eléyìí ló wà níbẹ̀ náà. Show me love, I show you love.
Daddy ni just spoil it. Ẹ wo ọmọ UK. Ẹ wo ọmọ UK. Ẹ̀wọ̀n tó wá ń fi ìdí ṣe. Hello? Ẹ wá jẹ́ ká wá bọ́ síbi ọ̀dọ̀ inú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sábọ̀dù sọ. Àwọn tó sọ pé ṣé dọ̀ka sì gbé mi kékeré ṣé kí n ṣe gbogbo àwọn screenshot wọn. Ṣé kí n fi screenshot mi nígbà kan sọ́dọ̀? A nítorí àwọn ọlọ́pàá. Ó pè mí mo lè dúró fún gẹ́gẹ́ bí ọmọ. Dọ̀ka sì lè gbà. Ẹ sọ pé kó pè mí. Because bàtà ń fi ìyá ẹgẹ tó ní pé mo lè sọ nítorí àwọn ọlọ́pàá. Gbogbo àwọn screenshot báwo ló ṣe jẹ́? Tí wọ́n ìwádìí. Àwọn tó sọ pé ṣé dọ̀ka sì gbé mi kékeré ṣé kí n ṣe gbogbo àwọn screenshot wọn. Ṣé kí n fi screenshot mi nígbà kan sọ́dọ̀? Olúwarẹ̀mílẹ́kún mo ti gbọ́. A nítorí àwọn ọlọ́pàá. Ẹ máa wo Nigeria police ẹ máa tag wọn níbí báyìí. Ẹ sọ pé kó pè mí. Because bàtà ń fi ìyá ẹgẹ tó ní pé mo lè sọ nítorí àwọn ọlọ́pàá. Gbogbo àwọn screenshot báwo ló ṣe jẹ́? Tí wọ́n ìwádìí. Báwo ló ṣe jẹ́? Petition tó ní wọn kọ fake ni. Gbogbo àwọn fídíò yìí nǹkan. Ṣé tó ní ọ̀dọ́ kankan ni? Torí ẹ̀yin dìmọ́dẹ̀ bá ń ṣe update dìmọ́lẹ̀ máa jẹ gbà. Ẹ máa wo èmi rè o. Kani. Ẹ ti rí. O Mọ́mì. Ó fọwọ́ di kìíní ìsinmi, wọ́n á fọwọ́ dẹ̀ sí ibà ṣe ti rí kìíní. Àbídọ̀ ká ṣe pẹ́. Bẹ́ẹ̀ bá ṣe ń wá ní màmá di bọ́ǹkì yín. Bí ẹ bá ṣe ń wá màmá di bọ́ǹkì yín. Ẹ lè sọ pé wọ́n tó rán mi iṣẹ́ kí ló tí mo gbà nítorí pé ó ní torí kéèsì tó wà lẹ̀ àwọn ọlọ́pàá tágẹ́tì péjọ. ẹ má dẹ̀ gbàgbé ó ń lọ dìlítì àwọn kankan gbà yẹn. Bá ṣe ń wá màmá di bọ́ǹkì yín. Ṣé ń fi hàn ní Tádéjọ́bí mú ìwà? Bí ẹ bá ṣe ń wá bẹ́ẹ̀ ni màmá di bọ́ǹkì yín. Níjọ́ kí n kàn nínú àwọn breast meeting. Ẹ sọ wípé mi ò bá dọ́kà sí rí ẹjọ́ mélòó ni mo máa ṣe ṣáàtì fún. Torí èyí lórí ọ̀rọ̀ yìí nǹkan tí mi ò bú ní last week. Ṣé mi ò bú? I can't be in support of any one of you. Ní ìmọ̀ tí mo sẹ́ni fún ìsàtàbàgbé láti bẹ̀rẹ̀, this was January 10. Irú confidence wo ni àwọn tiẹ̀? Ó máa ń sọ̀rọ̀ sí dọ̀kásì mi ò deny tó bá ṣe ń tí ò dá nígbà tí ọba ńlá ìyẹn dẹ̀ ti past. Hello? Ṣé rí information ọlọ́pàá òun ló ń ṣe kíni òun ló ń lọ fi lẹ́yìn information ọlọ́pàá information Àbíkẹ́ information Tóyìn include èmi but gbogbo àwọn nǹkan tó wá kó lẹ́yìn èwo ló ti wá fẹ́ fọ́ ẹ nínú gbogbo ẹ̀ èwo ló ti fẹ́ fọ́ ẹ nínú gbogbo ẹ̀ pátápátá kò sí tó ti fẹ́ fọ́ ẹ ń bẹ̀ ìwà ìkà tó ń bá kiri náà ló sì wà pẹ̀lú ẹ òkété mo fẹ́ kó ṣe báyìí mo fẹ́ kó tún ṣe báyìí lẹ́ẹ̀kan sí ìyá ẹ ti dé mọ́mísí ẹ ti dé
Yeah, boss. You know, inside there they said, what's your profession? I said, boss lady, managing director. Òkété a máa orí ẹ̀ máa kò ní mọ èyí tó fẹ́ wò nínú ṣó tó ń lọ lọ́wọ́. Hello? Wọn kì í takuru àwa gírùn. Mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀ kò ń ṣe pé kíní dídákẹ́ títí wa kò ń ṣe bí ìtòjò tó bá tó bá pé irú èmi ló bá dánrú nǹkan tí ẹ bá dán Sister Tóyìn dánwò ni kókànrán kí n bẹ olórí burúkú kan ọmọ máa preview ẹ̀kọ́ ta mi lọ kó lọ serve time. Hello? Gbogbo orí burúkú tẹ̀ ń bára yín ṣe yẹn ẹ̀yin imagine ìwà ìkà tó ti wù láwùjọ gbogbo nǹkan tó ti ṣe láìdá ta ló fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ̀sìn àgbáyé a sọ fún ẹ pé wọ́n máa ṣẹ̀sìn ni ọ̀nà tí wọ́n náà fi ń ṣe ẹ̀sìn yẹn ló mọ̀ kò yé ẹ báwo ló ṣe débì o mọ̀ tó bá béèrè pé báwo ló ṣe ń ṣe ẹ̀sìn ìwọ́gun wa máa sọ pé o mọ̀ o lè mọ̀ bó ṣe ń ṣe ẹ̀sìn yìí àwọn wèrè tó ń tẹ̀lé ẹgan wọ́n á máa wò pé kí ló ń ṣẹlẹ̀ ni nítorí pé kí ni ìwà tó wù ìwà tó gbọ́dọ̀ jẹ èrè ẹ̀ṣẹ̀ tó bá pé tí ikú tó bá pa ẹ́ bó ṣe wà yìí ikú bò ẹ́ láṣìírí ni o gbọ́dọ̀ jẹ èrè ìwà ikú tó padà o gbọ́dọ̀ jẹ èrè ìwà ikú tó padà irú yín wọn kì í fi irú yín sílẹ̀ mo ṣe ṣóòjọ́ kan tẹ́nìkan sọ wípé ó yẹ ká wá béèyàn ṣe content gbéyàn fòkété kó sọ di content kò pọ̀ jù torí wà tó fẹ́ ẹ̀yin náà ẹ wo bó ṣe ń danú lérú ẹ wo bó ṣe ń da àgbáyé rú ó dẹ̀ rọra sneak sọ́dọ̀ Ensabod ó dẹ̀ lọ pé gbogbo wọn aláàánú ẹ̀ ó ń lọ pé wọn but ìgbà tá à ń sọ fún Ensabod ń gbà yẹn ìṣẹ̀lẹ̀ Ensabod ń bò meanwhile tó bá ti ṣetán bẹ́ẹ̀ yẹn á sọ̀jà Ensabod ní nothing mega kò sí tó máa ṣẹlẹ̀ ìwọ̀nba pẹ́ Ensabod ń sọ wípé o ò ṣe oníkíní eléwé mọ́ kíní kan ó ti lọ wá eléwé kan kò ní gbowó lọ́wọ́ yẹn ó ti bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n gbé sórí péjì ó ti bẹ̀rẹ̀ sí ṣíà ẹ̀ nítorí pé kíni ó fẹ́ dọ́gbọ́n máa fi ìgún àìní Ensabod gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ every ojú ti là kò dàbí ayé ìgbà kan tẹ́ pé ẹ̀kọ́ máa fi múyàn lóṣè gbogbo ẹ̀yin tẹ́ fi múyàn lóṣè ìgbà yẹn la mú sọ́wọ́ ń sìn ohun láti mú sọ́wọ́ ń sìn kò sí nǹkan kan tẹ́ lè ṣe mọ́ nítorí pé kíni Ọlọ́run ti gba agbára kúrò lọ́wọ́ yín Ọlọ́run ti gba agbára kúrò lọ́wọ́ yín bí Ọlọ́run ṣe ń ṣe nísìnyí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn kò ní rẹ́mẹ́dì ẹjọ́ tó lọ́lọ́run kí ni Dorcas fẹ́ wá sọ fún yín ẹ̀wọ̀n mùmú followers ẹ̀ ní April jàre tí ìbéèrè lọ́wọ́ ẹ̀ wípé gbogbo àwọn ẹ̀sìn tó ń ṣe yìí báwo ló ṣe débẹ̀ lè béèrè ń fẹ́ máa bòóndì ti ìgbà tó bá ń ṣe fún wọn ní kọ̀ọ̀kan tó bá ń ṣe fún wọn ní kọ̀ọ̀kan tó bá ń ṣe fún wọn ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan náà ló ń ṣe fún wọn ìkọ̀ọ̀kan ló ń ṣe fún wọn ok mo ti àná tí mo parí kíní yẹn tọ́wọ̀n èèyàn sọ pé èèyàn kan hànrun ó dàbí next flat mi bí yìí ni next flat mi ni ṣó ti yé ẹnìyẹn sanra ẹnìyẹn sanra bí so now gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ ẹ̀yin náà ẹ ti ẹ̀ jókòó kẹ́ ẹ kórí burúkú lọ kẹ́ ẹ bọ́ síbí wípé gbogbo nǹkan táwọn pípò yìí ń sọ èwo ni àfiparọ́ mọ́ èwo ni ò ṣẹlẹ̀ òun ló sọ fún yín wípé ó ti dàrú mọ́ yín lójú ó bá yá ánú òun nẹjọ́ tó bá yá wọn ánú ti gba ìwé kéèsì tó bá yá á tún sọ wípé Múyìwá Adéjọbí o I want you to go to court I want you to do who the hell are you láti máa sọ fún Múyìwá Adéjọbí pé kó lọ sí kóòtù torí ọ̀rọ̀ títí ẹ àwọn tó ju ti ẹ lọ Múyìwá Adéjọbí kò mú fàyíǹjì àwọn lọ́yà àwọn ló máa lọ torí ìjọba ni wọ́n
Uncle Ọlá ẹ bá wa ganu sí. Ọ̀gá ọlẹ́gbà. Yes sir. Ṣé ìbínú àná mo wá bíṣẹ́ ní òjẹ́lé dáhùn lánàá yẹn? Rárá yíwù gan àná yẹn iná ọ̀dọ̀ wa mítà wa ó kú so landlord wa kẹ àárọ̀ ìlú ẹ̀ṣẹ̀ wa ṣe so òun ló mú àárọ̀ ìgbàmọ̀ ńlọlé láàárọ̀ tí mo ń gbọ́ tẹ́tọ́ pé Mr. Ọlá tí Nàìjíríà bẹ̀ kọ́ntì wa wọ́n sí bẹ́ẹ̀ o àárọ̀ mo ṣe wá ń gbọ́ dáadáa because mo wá bíṣẹ́ ní so. Ok mo fẹ́ kẹ̀ dá sí i torí fóònù yẹn ti fẹ́ kún gbà yẹn so ohun ewu pé tó bá di àárọ̀ yìí o a sì lè tún ṣe bọ̀ kí wọ́n tó bá tún kíní ọ̀hún náà ṣe yẹ kẹ́ ti mọ nǹkan wọn ará bí kò ń tètè yàgò rọ̀ àbí sọ̀rọ̀. Ok ṣe rí mo rí àwọn update because àtàrọ̀ gan mo ti busy mo ń lọ from one place to another láti ṣe àwọn kan ní àdúgbò mi báyìí ṣe rí mo rí àwọn kan ní ọwọ́ update kan tí mo wò wá tí mo débi iṣẹ́ ń sìn ìfà ó yà mí lẹ́nu pé dọ̀kásì ya AJ níjọ́ tí àwọn ọlọ́pàá lọ bá ń lé. Ó yà ó. Oh my gosh. Ó yà ó. Ìtọ́wọ̀n ò lè gbà. A fi lọ yàn. Ó prevent ìdílé yẹn ní Nàìjíríà débi pé kò jẹ́ kí wọ́n ráyè ya òun. Torí n tó ń ṣe ni ẹni tó bá ń ṣe fún nǹkan fún èèyàn kò ń fẹ́ kọ́ ṣe fóun nǹkan tó ń ṣe fún àwọn èèyàn ni. Àwọn yẹn sẹ́ni picture Mọ̀rin náà sí. Oye kí Mọ̀rin kó wádìí tó ya picture yẹn kó rí pé òun no ó ti pọ̀ jù. Ṣé ní gẹ̀ẹ́ yẹn ayé ẹ̀ ti bàjẹ́ kò ní rẹ́mẹ́dì mọ́. Ọlọ́run ló mọ ibi tí ìyá ẹ̀ ti kú adébísí ń wárápá Ọlọ́run mọ ibi tó ti kú ọmọ yẹn. Àwa tá àìsàn ọmọ ìkéré bẹ́ẹ̀ gbọ́n yẹn wà mí ṣe ọmọ ìkéré à more than 50. Bàbá tí ẹ bá sọ pé ee bẹ́ẹ̀ yẹn lásán pẹ̀lú mo yẹ wà pẹ̀lú èjì bí tó ti bímọ tágbà ọmọ mi at least fọ́sọ̀tà mi wà uni. Mo yẹ wà kí wọ́n máa gbé hey lásán mọ́ mi kọ́ sọ pé hey màmá ká gíọ́gíọ́ ni mà bó jẹ́ wọ́n ráìtò bó jẹ́ wọ́n ráìtò màá kọ́kọ́ gba tọ́tí ọkọ sọ yẹn wọn bá wà nínú kátó tó pé ọmọ yẹn bí yẹ bí ó yẹ tó yẹ kí yẹ ẹ má lè pè é pẹ̀lú gbogbo tó tún lọ yìí kí ẹ má lè pè sí àkíyèsí pé wá kí ló fẹ́ gbà nu gbogbo kiri tó ń ṣe yìí. Àwọn tá a ju tọ́bálẹ́ ká bímọ tẹ́gbẹ́ bẹ́ẹ̀ yẹn ń jáde skul yẹn bímọ ni mẹ́tì mi táyọ̀ jáde skul ọmọ ẹ ti ń bímọ ńlẹ̀ ọmọ ẹ ti ń bímọ ọmọ tó ń bí gbà yẹn ti ń bímọ ó yẹ kí bírù lọ cast by now ni àbí wà tẹ̀ tí ibi aṣàfẹ́ bí èèyàn tó fẹ́ tó ẹ̀sẹ̀ pé lóyún of 20 lòún bẹ̀rẹ̀ ọmọ bíbí so ó yẹ kí ọmọ mi kan ti máa bímọ by now ọmọ mi ju 20 lọ ọmọ mi ju 22 lọ ó lóyún of 22 lòún bímọ ọkọ ọmọ òun ó mi kókò lọ skul dáadáa nìyẹn kẹlẹ mọrú ohun tí yẹ bíríìdì ó gbóyún kékeré nìyẹn ọmọ 22 years tó ń bímọ nígbà ní ayé ẹ ọdún tàbí ju 22 years lọ ó dẹ̀ sì wá uni kò ní pẹ́ parí òun 22 ló ti gba oyún ó sọ́nà fúnra rẹ̀ ibi tó wà ibi ẹ̀ wà lọ́dọ̀ Láyọ̀ ó ní age of 22 lòun bí fọ́sọmọ òun. Kí yẹ mọ́ lè bá sọ̀rọ̀ pé tó ṣe yìí stop it don't do this ṣe báyìí. Ebi wọn bí yẹn ti kó Adébísí ò rọmọ bí o kò rí ọmọ bí o lọ sẹ́ndì ó ya èèyàn ń sẹ́ndì ẹ̀ sí èèyàn kan kó bẹ́ẹ̀ búlì ẹ̀ nìyẹn o tún sẹ́ndì ẹ̀ mú ìwà àdéjọ bí o sẹ́ndì fámìlì ẹ̀ o ṣàwọn ọmọ ẹ̀ o sẹ́ndì ẹ̀sẹ̀ sábà kọ́ bẹ́ẹ̀ búlì ẹ̀ oyè irú yẹn yẹ kí wọ́n ya abẹ yẹn kọ́tẹ̀ sẹ́ndì sàdéjọ bí ó ní gẹ́yìn òlele kò lè dé náà mọ̀ nǹkan òun gan mọ̀ pé òun lè lọ Nàìjíríà mọ̀ náà ó mọ̀ òun gan mọ̀ fúnra rẹ̀ òun gan mọ̀ fúnra rẹ̀ náà pẹ̀lú gbogbo tá a ti fi rí kò lè dé Nàìjíríà mọ̀ no matter o kádéjọ bí fi ipò yẹn lẹ̀ wọ́n sì máa arrest sábẹ́ Dorcas so ó ń ṣe ìfù tó báyìí ó ń yẹ àwọn èèyàn ó dẹ̀ ń ṣe fámílì èèyàn ó dẹ̀ ń sẹ́ẹ̀dẹ̀ sí èèyàn kankan wọ́n bẹ búlẹ̀ kí wọ́n bẹ kó o lọ ṣe ara mi ìrírí mo lórí ológbò látẹ̀ o
gẹ̀ oyivu o Dorcas oyivu gidi gan ni oyivu ẹ ìfàtẹ èṣù gan yájú lẹ́gbẹ̀ẹ́ ni o èṣù ó yájú lẹ́gbẹ̀ẹ́ ni èṣù kò lè ṣe tó ṣe gan ìwọ gángan lè ṣù Dorcas ìwọ gángan náà pé ìwọ gángan ní èṣù tó yàn mọ́ láyé èmi ò tí gbọ́ pé èṣù ṣe burúkú rí ìwọ gángan lẹ́ náà pè lè ṣù yẹn gangan ó kà gbé àwọ̀ èèyàn wọ ni wọ́n ẹkún ranu ẹkún òfò ẹkún bànújẹ́ ẹkún ìwáyé kékeré tó ń sun níjọ́ yìí aṣọ oníwèlé lọ́wọ́ àwọn kẹtẹ ń bẹ̀ pé Ọlọ́run ti fọ ọmọ yẹn ṣe kinní kan fún ẹ ọmọ olóbí ṣé o bímọ ní Dorcas wá sọ fún wa sọ jáde clearly sọ ní English pé o bímọ kí n bẹ tó mú ohun tó sọ kí n bẹ sẹ́ndẹ̀ sí wọn sọ ní English mi ò nídìí kí n ṣe mi fẹ́ mọ́ fowó túmọ̀ tí ètò bá ti sọ ní English pé ìwọ ló bí ọmọ kó ṣojú ẹ kó gbójú ọmọ ẹ jáde kó ṣó ẹ pé ìwọ ló bí kó sọ orúkọ ẹ kí n tó bẹ sẹ́ndẹ̀ sí wọn ọmọ àlè ọmọ rádaràda tí wọn àkókò bí jù kò yẹ kí ìyẹ́ ó yẹ kó máa mọ̀ bó náà máa sunkún nulẹ̀ pé kí ló ń bí iná òun gá mọ̀ bó o ṣe ọmọ bí iná wọ́n pa àbúrò ẹ̀ wọ́n pa sí tẹ̀sí grand ìwọ gánà tẹ̀ kó tó wúlò fún bí ẹ̀ wọ́n jẹ́ rí òun gẹ́ mo gbọ́ ṣe ṣó kan ti yé ní nítorí àmì British wo ni ẹ́ are you born here ìkankan náà jọ lèmi àti àwọn ọjọ́ bí wá sí bíi ni ọmọ tó bí nìkan ló jẹ́ British tó gbàjẹ́ wọ́n lè gbà lọ́wọ́ anytime kó ṣe é dànù ètò wà lọ́wọ́ tó mú dání àmì British àbí tó mú dání ẹ̀ tó bá ṣaṣe mọ́ṣẹ́ lù wọ́n àgbà lọ́wọ́ ẹ̀ ó wà ní òfin wọn kó tètè gbọ́ gbogbo oṣù tó ń sọ yẹn Nnamdi Kanu nìyẹn ìjọ tó ti mú sí Nàìjíríà tí oríkọ́ rìlíìsì ẹ̀ kó jẹ́ British ni tó bá mú ẹ tó bá lọ yìí wà ní pé pálí ẹ̀yàn á di pépà mẹ́rin lọ́wọ́ ọjọ́ tó bá lé èkó tó bá bí ẹ̀dá pálí ẹ̀yàn ó máa di toilet roll náà máa fi nù dí ni British tó ń gbégbé yẹn wọ́n máa fi nù ìdí àwọn ọmọ tó níyì àná ọmọ tó bí sínú ìlú yìí ìwọ wo ni British àtọ̀run ìwà tájọ wá gbà nǹkan lù yìí ìbájọ wá gbà ni olóbùkún ọmọ àlè ó wúlò kankan kó sọ ìwúlò ẹ nínú ìlú yìí èlò ló ti san ní táàsì sí HMRC mú kíní ẹ jáde P45 ẹ mú jáde mú P45 ẹ jáde òkété mú P45 ẹ mú jáde ọmọ àlè ìyẹ́ ẹ̀gán mi rò bó ní ìyẹ́ tọ́nà de kíní mọ́lẹ́sẹ̀ táàgì tí sábọ̀dù náà de táàgì mọ́ yẹ ẹlẹ́sẹ̀ bí a ní ìyẹ́ ẹ̀gán ní P45 san táàgì ẹ̀ka ń gbowó ìjọba yẹn ọmọ àlè rádà wá ìmú alára tó ń bọ̀ wà àti yẹ́ ẹ̀ mo wà lára tó ń bọ̀ yẹ́ ẹ̀ àti wọ ọmọ àlè abirùn mú P45 ẹ jáde tó bá sanwó nínú ìlú tó ń sanwó táàkì tọ́yọ táàkì àti ẹ̀9 nínú owó ẹ̀ mú jáde every year na kún gbé jáde mú jáde àmọ́ ní P45 P60 ó jáde mú P60 ẹ jáde P45 mo ti ẹ̀ ń pè mú P60 ẹ jáde tó bá san táàkì ọmọ àlẹ aláyé rún èyí ẹ̀ tó bí ẹ̀gán mọ̀ kó o ṣì bì bàbá ẹ̀ gan ìbí kí ló fi yàtọ̀ sí bàbá ẹ̀ náà ìbí kankan náà jọ níyìn wọn náà bá kú wọn ní sẹ́ sínú ìlú ìbí kọ́ abuké wọn ní sabuké síbi tó dáa inú kí ni wọn lọ sẹ́ sí inú rà wọn lọ sí òkú ẹ̀ síbẹ̀ wọn lọ ju òkú ẹ̀ sí inú bí tó lọ rà fún bàbá ẹ̀ náà máa sìn wọn náà sí ọmọ àlè inú ra wọn lọ jòkú ẹ sí tàbó ètò ò lè gbà ó máa ní kí n sọ yìí tó fi mú Sọjí náà máa wà lọ́wọ́ wèrè yìí o. kíní ti Sọjí ìwòwò Sọjí tó ṣò ìwòwò Sọjí ó wà lọ́wọ́ mi bí yìí o ìtò fi ṣò ìwòwò Sọjí nǹkan ó Sọjí rí lórí kíní ìbò ìgbàdàn rẹ Sọjí yẹn náà ó máa ní fídíò ẹ lọ́wọ́ máa lè yẹn máa ní ọlọ́run adé ìgbẹ́ ọlọ́ ayọ́ play ẹ̀ kó wá òbí ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn agbóhùn ní rìpọ́tì wọ gan náà fúnra rẹ̀ play ẹ̀ ètò ìsẹ́ni tí ẹ̀jẹ̀ yẹ ó yẹ kí ẹ̀jẹ̀ tẹ̀kẹ̀ ọ̀pù ni
ó yẹ kéje take up pẹ̀lú èkìdí ó yẹ kó lọ fẹjọ́ ẹ̀sùn by now ipò ó yá òun ó rìkọ́dì fídíò òun ó sẹ́ndì ẹ̀ sí yàn ó yẹ kó lọ rìpọ́ọ̀tì ẹ̀ ọ̀rọ̀ ìṣọmọ o mi ò ríru ọmọ báyìí rí àwa náà bímọ nàá adẹ̀nbọ́ ọmọ sọ̀rọ̀ adẹ̀sìtú lóòbí òbí wa ń bá wa sọ̀rọ̀ pé no don't do this ṣe báyìí adẹ́gbẹ́dọ́dọ́ àti ìdàgbà ká kọ ọ̀rọ̀ ká kọ etí ikún sí tí òbí wa bá sọ ọmọ àlè ìyẹ́dẹ̀ ìjókòó ń bẹ̀ ó dẹ̀ ń wú ẹ̀ràn ó dẹ̀ ń da gbogbo inú lẹ́rú inú ilé yíyan wọ́gán lọ wó gbogbo àbúrò ẹ̀ tí ò lọ́kọ mọ́ àti àbúrò ọkùnrin tí ò lọ́kọ mọ́ yẹn náà tí ò níyàwó mọ́ tábà máa tú díẹ̀ lọ tú díẹ̀ bọ̀ àtàrà ẹ̀ ló ti wá èyí tó ń ṣe ló affect àwọn yẹn làwọn yẹn ò gbé ṣé family ní ẹ̀ gbọ́dọ̀ máa dé because èmi ò lè fẹ́ Maggi bí abẹ́ngẹ́ gáàsù pé bẹ́ẹ̀ mi mo fẹ́ Maggi kiri ìranù tó ń ṣe yìí wàláì máa kọ́ Maggi lẹ̀ ni èmi ò dẹ̀ lè máa fẹ́ àbúrò ẹ̀ ọkùnrin àbúrò Maggi yẹn náà ọkùnrin kiri tí wọ́n ń ṣe yìí tó mọ̀ pé jọ́kẹ́ tí bá ti ṣe nǹkan fún tó wẹ́wẹ́ mo ṣe mistake kan bóyá èmi àti àbúrò ọkùnrin bóyá obìnrin lèmi sìn àjọ táwọn síra wa ó possible kí àbúrò ọkùnrin wá gbé iṣẹ́ mi fún ẹ kó ní kó máa bú mi ní orí social media so mi ò oh my gosh àwọn tó ń fẹ́ ọmọ ìyá ẹ̀ gan try àwọn tó ń fẹ́ gba ọmọ ìyá ẹ̀ yẹn wọ́n try èmi wọ́n ṣe ti dálé mọ́ṣú sílé ìyá yín sí ibà gbogbo yín ilé bàbá pupa lẹ̀ ń gbé sìn òrí ààrẹ olóòtú kó padà ẹgbẹ́ olóko padà sí ṣé wọ́n ń gbé wúlíṣì ni mo mọ̀ lọ́rẹ̀ wúlíṣì mo mọ̀ lé ẹ̀ mo mọ̀ lọ́rẹ̀ ọ̀rẹ́ mi máa ń gbé wúlíṣì bẹ̀ yẹn mo ṣe wà ń wúlíṣì ní November mo ṣe wà ní November o ò gbé bẹ́ẹ̀ mọ́ àdúgbò ẹ̀ lọ́rẹ́ mi ń gbé o ò gbé ibẹ̀ mọ́ kó ṣì dànù. Tabagẹ́ tó fẹ́ kọ́ọ̀lù wọlé o mo ti pin nọ́mbà sí. èmi ò ní mọ̀ọ́sì láti sọ lórí ọ̀rọ̀ ọmọ àlè yẹn because ẹ̀ẹ́dẹ́ pé owó tiwa báyìí náà fi ń bọ́ wèrè ó ń gbowó abirùn owó wa báyìí náà fi ń bọ̀. ọlọ́sẹ̀ abirùn ní dọ̀kásì ni. abirùn ní náà abirùn ní ẹ ṣàgbọ̀n nǹkan tí ṣẹ́ ẹ̀gbọ́n jòbótúlà ní ẹ jẹ́ kí n tútù play fún yín. àwọn abirùn náà ń ṣiṣẹ́ abirùn lẹ aláàtọ̀ lé ní abirùn ń ṣiṣẹ́ náà abirùn tó lọ́pọlọ láti máa ṣèkà. abirùn tó ṣiṣẹ́ wà àwọn tó ní disability ó ní there's a course kan tí mo ṣe nígbà kan ẹni tó ṣe course yẹn fún wa ẹni tó ní kíní ni autism ni olóṣè course yẹn fún wa. kò ní autism ó kàn já abirùn ni abirùn tó dẹ̀ ní ké tó wà lẹ́yìn ẹ̀. ẹni tó ṣe kọ́ọ̀sì fún mi sẹ́ mo ṣe kọ́ọ̀sì kan. ẹgbọ́n yẹn yes wọ́n ń ṣiṣẹ́ náà. ẹgbọ́n yẹn padà. ìjà lápá máa ṣiṣẹ́ àtọ̀ ọ̀rẹ́ ti bí autism ṣe jẹ́ olóòna rẹ̀ tẹ̀ fún wa. Pretty tó pretty. àbúrò mi ìfẹ́ gbé ẹ ní gógó ìwọ náà ń tó wa bọ̀dọ́lá tó bá jẹ́ pé àbúrò yín ni àlùwò ẹ̀yin náà ẹ̀ bá wí àtẹnujẹ ló kó bá bọ̀ yẹn ẹ wo ohun tó lọ ń bá sùn wọ́n máa need láti ṣe cleansing fún náà spiritual cleansing ẹ wo ẹbọra tó lọ bá sùn wọ́n gbé ẹ ní gógó tó ń sìn. ṣé iná ò rí pé ẹ̀rí pé àlùfọ̀ lójú ẹ̀rí pé ó ti ní kíni ó ń gbérin ẹ̀rí pé ikùn yẹn bó ṣe máa ń tikùn sókè yẹn bí wàá tẹ̀ ń gbérin ni. ó máa ń fọwọ́ ti ikùn sókè ni ó máa ń fọwọ́ ti ikùn ẹ̀rí kò kété ní ikùn ẹ bojú òbò ni. olórí burúkú ọmọ òfò lẹ́yìn tó bá yé ìsọjí jẹ́ tán ẹ̀yin tó yọ̀bẹ sí ayé ìsọjí tó pín o tún wá sọ pé wọ́n fi gbà pé wọ́n máa divorce yẹ ipe ó máa lọ sí Nàìjà. bó ti jẹ́ pé yẹn gan náà ti ẹ̀ wúlò náà máa lè náà nìyẹn náà kankan náà jọ ni wọ́n. olóṣì rẹ̀ mọ̀ pé Èkìtì alágídí làwọn méjèèjì. títí kan náà ló pa òwèrè ara wọn pọ̀ ìbí yẹn náà ti pè mí jọ kan ló dẹ̀ ó dẹ̀ wọnú inbox wá bá mi
ó dẹ̀ pè mí lórí kọ́ọ̀ báyìí ó dẹ̀ ń bẹ́ ó dẹ̀ sọ fún pé òun máa èmi o òun máa blọ́ọ̀gì èmi mo ní kò ní dá fún bàbá tó bí kò ní dá fún bàbá ẹ̀ mo sọ fún pé kò dá fún bàbá ẹ̀ lé Nàìjíríà pé àbó ìṣe èrè ni èmi ló máa blọ́ọ̀gì mo ṣẹ́ burúkú èpè fún ọmọ kí ló fi yàtọ̀ sí eléyìí náà ìyẹn náà mo rò pé bàbá yẹn náà bá sọ̀rọ̀ ìyẹn náà ò ní gbọ́. bàbá ẹ̀ máa ń bá sọ̀rọ̀ lórí mídíà náà gbogbo ìgbà yẹn bàbá ẹ̀ máa ń bá sọ̀rọ̀ tí mo rántí ìgbà tí Jókòó lọ sí ṣọ́ọ̀ṣì bàbá ẹ̀ tí wàhálà yẹn bẹ̀rẹ̀ ńgbà ẹ̀ bàbá ẹ̀ máa ń bá sọ̀rọ̀ tí Jókòó máa ń pe bàbá ẹ̀ ṣeré ìyẹn mama sita gbogbo ìgbà yẹn bàbá ẹ̀ ń bá sọ̀rọ̀ náà kò ń gbọ́ ni eléyìí náà sí àwọn ibi tó ti gbé olóṣì ọwọ́ ara wọn eléyìí náà yẹn náà ń bá sọ̀rọ̀ ó ti sú bàbá kú pa. tó dàbí ẹlẹ́dẹ̀ Ọlábànjí yẹn ṣé ìyẹn lẹ̀ ń pè ní mama sita ló ń jẹ́ mama sita ẹlẹ́dẹ̀ Ọlábànjí lè sọ òun ló máa ṣe íńtábíù fáwọn ọmọ wèrè lórí TikTok àwọn tó ń fún wọn ní 30,000 láti bá wọn sùn. píìgì Ọlábànjí nìyẹn píìgì Ọlábànjí lè sọ yẹn ọmọ àlè kẹrí sọjí dọkasi ká ju ti sọjí lọ lórí búkúlà méjì wọn ní grade jura wọn lọ kẹrí sọjí tiẹ̀ ń ṣiṣẹ́ sọjí no tó máa ń sọ ti iṣẹ́ sọjí ṣe iṣẹ́ ó ń ṣiṣẹ́ ẹ sanwó sínú àdúgbò bá dáadáa bọ̀dé rí yọ máa lé abirùn oníkà mẹ́sàn-án yẹn àti oníké lẹ́yìn bíi ti ike ràkúnmí yẹn wà kò ṣiṣẹ́ nu ọmọ àlè ni. ní ìròpọ̀ ẹ mọ̀ bíi fraud kí ni polo tán ló ń tà náà ṣe báwọn kan náà wá ń fẹ̀yìn pọn gbogbo kínní yẹn náà kówó sí lápò gbà yẹn. oníke náà oníke náà fi ń ra polo tó ń ra gbà. ó ti used to iṣẹ́ olè for a long time. ó ti bá àwọn èèyàn lóyún lẹ́jọ́ 22 years kí lẹ ti fẹ́ gbọ́ lẹ́jọ́ 22 ló bímọ náà sọtẹ́ bá bímọ lẹ́jọ́ 22 onígbòkó ti lóyún láti lẹ́jọ́ 21 nìyẹn èmi ti lọ́mọ tó jẹ́ 22 tó wà uni o kò lóyún o á lè parí láyà tàlàfíà ọdún 22 ló bímọ. mi ò rò pé if you come to look at it mi ò rò pé ṣé mo kó ń kọ́kọ́ ń purọ́ ipò wọn àti nurse àwọn marry for this year. marry for several years. mo believe po yes ó kàn gboyún ni bàbá yẹn kàn ṣeré kéré bóyá òun ló fún bàbá yẹn níwèé. ó lè jẹ́ bàbá yẹn gan ló lóyún gan rọ́jí ló ń dóńgbà yẹn ó lè jẹ́ bàbá yẹn gan ló lóyún rọ́jí ló ń dóńgbà yẹn bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ dada rọ́jí ló ń dóńgbà yẹn. ṣé bí sọjí ti fẹ́ tú àṣírí ẹ̀ gbà yẹn. tí wọ́n sáré pé sọjí pé kó má ṣe. pẹ̀lú bó ṣe ń dún káàkiri yìí ó yẹ kí nọ́ọ̀sì lọ ṣe DNA ọmọ yẹn by now ó fọ pé òun ló lọ mọ àbọ̀ nǹkan ló lọ mọ because. bàbá yẹn smart á ti ṣe tó ní ṣe o pẹ̀lú tó ń lọ́nu ẹbí wọn. èyí tó ṣe yìí ti púùfù gangan ṣe DNA ọmọ yín kan yẹn èyí tó ṣe yìí ó ti púùfù gangan ṣe DNA ọmọ yín kan yẹn. ó kàn ń bímọ kiri bí ẹran ni ó tún ti bí ti contest ní ká wò báyìí sí. ọmọ wo ló bí àwọn bàbá yẹn. no gbọ̀ngàn ló lọ́mọ o ọmọ gí ló lọ́mọ o ẹ má sọ pé bímọ o nǹkan tó bí náà nìyẹn o wọ́n ti yọ ìfẹ́ sábà ló tọ́ ni wọ́n yọ lé ọmọ ẹ̀ nígbà tó bí àkọ́kọ́ yẹn because ó kéré nígbà tó bímọ yẹn nà ó ó kéré wọ́n ti yọ lé ọmọ ẹ̀ ilé ọmọ ẹ̀ wọ́n ti yọ lé ọmọ ẹ̀ nà ó kéré nígbà yẹn nà ó wọ́n ti yọ lé ọmọ wèrè la bímọ nǹkan ló lọ́mọ ẹ̀ rí kùn ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́ wọ́n fọwọ́ ṣe wọ́n lift ikùn ẹ̀ tó kékeré wọ́n bá sùn ni bí àti ẹ̀ ń gbé wéètì ni. àlejò náà try o. àlejò ẹ̀ríkó ti níṣẹ́ lápá ni ẹ̀ríkó níṣẹ́ lápá ni ẹ̀dùnkà tó ń fẹ́ dọ̀ka sí. try o ohun tó lọ rọ́ọ̀lù. kí ẹ mọ̀ dó ràkúnmí yẹn tó dàbí hippopotamus ẹ máa bá rúbọ. àlejò náà try o dọ̀ka sì ń ṣe ọmọ rẹ̀ ó gbèrú ẹ sábọ̀dù látẹ̀yìn sọ báyìí. kì í sùn kerosene ó wà mí báyìí. ó máa ti jẹba tó bá ti jẹba tó á kọ̀ máa gbé ni. a ti jẹba tó bẹ́ẹ̀ lá. tó bá ti jẹba á ní àjọ kẹ onígbọ̀tí láti máa ṣe ṣó pé ìwọ ń feel bad fún Sọjí pé tó bá gbé lọ́lé ìyàwó ẹ̀ máa fẹ́ lòmíì kí wà tí yẹ tó mò ń sọ fún ẹjọ káàsì ẹrù pọ̀ lórí ẹ ẹ máa wòran ẹrù pọ̀ lórí ẹ gan. ó pọ̀ yẹ wà yẹn tó bá ti lè lọ Nàìjà tó bá lọ Nàìjà pàkàbà yìí tí ẹ ta nìyẹn lásìkò. ó lóun ò lọ ó ní for the next 20 years. kó tó dé lu yìí wà láyà oyin kankan ti lọkọ. ṣé bí nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ nìyẹn ẹ sábọ̀dù ló lọ rescue ẹ̀
ó yẹ kí ọmọ yẹn ṣì wà ní. wọ́n sọ fún un tójú ẹ̀ rí tó sì rí lọ́wọ́lọ́wọ́. ẹ ṣáà ti gbọ́ pé Abattoir ni wọ́n ti mọ́. ọ̀dọ́lá ẹ ṣáà ti gbọ́. ìsàn alápàtà. ṣe gbogbo ẹ̀ láti gbọ́. gbogbo ẹ̀ ní. ṣe rí woman tó ṣe interview yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ bu tẹ́lẹ̀ àti wò pé kí ló kẹ́ pẹ̀lú kéèsì yìí bọ̀ ṣe rí interview tó ṣe yẹn ó wá mọ̀mọ́ ó tún fẹ̀ dí òkè ní ìsìn ó ràn wá lọ́wọ́ gidi gan ni. ìfẹ́ tó try ṣe tẹ́ bá wo gbà tí bàyẹ̀ sọ pé ibi tí wọ́n ti àwọn ọmọ yẹn pa Abattoir ń wá ẹni Jesus tẹ́fà ẹ lọ gbọ́ ṣòyẹ lábẹ́ ẹ wọ́n sọ pé Jesus. wúwa ìfẹ́ mo fẹ́ ṣe rí iṣẹ́ òtẹ́ṣe ládé ó dùn mí pé mi ò ráyè pé wọlé nígbà ibi tó ní iṣẹ́ mo wà mo fẹ́ sọ pé wúwa olórí pẹ́ẹ́lí yìí tó máa ń gbé aṣọ lọ́ọ̀yà wọ̀ yìí. ó lẹ́tí kẹ́. mo fẹ́ bu tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ wá bàbá gbọ́sọ̀ dáadáa mọ̀ pé tó àṣírí tú tó báyìí òkété o. kì í ṣe pé gbogbo wọn náà láìkè ń bẹ̀ yẹn náà. òkété ayé ẹ̀ ti bàjẹ́ ó parọ́ kúṣà. ẹ wà wọn gbé bọ́dì. ó dẹ̀ ń kílẹ̀mù pé wọn tiẹ̀ mọ́lẹ́bí kankan tẹ́gbà bẹ̀ mọ̀ á mọ̀ but mi pé àwọn ọlọ́wọ́ síbi ìṣẹ̀dẹ́ pé wọ́n dàbí ìwọ tó ń ya píṣọ̀ káàkiri ni. àwọn wọn ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn abí kàràdà kẹ́ pé ìjẹ́ kò sọ kankan pé ibì kan náà tì mọ́ àbí kan ni ìbejì rí i wọ́n mú jáde fún èyí. ṣé tí gbogbo èèyàn bá tiẹ̀ mọ ibi tán ti mọ̀ ṣé Liz Anjorin ni mọ ibi tán ti mọ̀ ni. wọ́n mọ̀ ṣe kó wọ́n ní lọ́ọ̀yà sọ pé wọ́n fẹ́ kọ́ wọ́n ní lọ́ọ̀yà sọ pé wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. òun kálukú àwọn pé kó ṣàmáṣòṣì ẹ̀ lọ pé fúnra rẹ̀ náà ni ó jàbọ́ ìjẹ́ tó wá ìyẹ́ ẹ̀dọ́jọ́ tí wọ́n mọ́lẹ̀ wà jábọ́ báyìí pé wọ́n jọ tí àwọn mọ́lẹ̀ ni. ó jábọ̀ náà. ṣípà ò wá sọ ni. wọ́n ti ṣípà tó mọ́lẹ̀. kí ló dé tán fi ti ṣípà mọ́lé. kí ni bó ṣẹlẹ̀ Tóyìn gbọ̀ngàn ó competition against bọ̀bọ̀ yẹn pé òun àti dọ̀kásì jọ mọ̀ ń pa kínní yẹn. ni wọ́n fraud òun. no nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn bẹ́ẹ̀ yẹn kọ́ ṣẹ́rí kínní yẹn àwọn òkété lọ́wọ́ kọ́ ṣe é fún Tóyìn. ṣó ti yé yín àwọn òkété lọ́kọ́ kọ kíní yẹn fún Tóyìn òun àtàwọn fáǹsì ẹ̀ kan tọ́nà hàn rajà wọ́n ṣe kíní lọ́kọ́ competition pẹ̀lú bọ̀bọ̀ yẹn ṣó ti yé yín so Tóyìn lọ counter petition yẹn ni wípé torí nígbà tó kété máa sọ lórí online ó sọ wípé bí ẹ̀gbọ́n ni bọ̀bọ̀ yẹn jẹ́ sóhun ń pè èèyàn òun ni so okay even gan ìtí apology ti síta Tóyìn ṣe yẹn gan ọkàn fi ra nǹkan síra àwọn lẹ́sẹ̀ níbi kọ́sọ̀ kété ó ní ṣó tí yóò kété ṣe tó ní ìyàn òun ni bọ̀bọ̀ yẹn ṣó tí yẹn. àná tí ìyẹ tó lẹ́yìn tó ń mọ̀ ni. tó lẹ́yìn tí òun mọ̀ ni tọ́hún èèyàn ní pé kó bá dà sí ọ̀rọ̀. nǹkan tí Tóyìn dúró lé lórí nìyẹn pé wọ́n lọ fọ́jú òun. tí bọ̀bọ̀ yẹn náà dẹ̀ sọ lórí ṣó wúmà yẹn ó ní mẹ́ńtọ̀ òun ni òkété o ẹ gbọ́ dáadáa o. ó sọ nínú ṣó yẹn gangan tí wúmà interview ẹ̀ ó ní mẹ́ńtọ̀ òun lòkété ó lòkété ló dẹ̀ fún òun ní tóun jẹ. ọjọ́ ń ṣe bísínẹ́sì ni. bọ̀bọ̀ yẹn náà olè ló máa jẹ́. no ó lè ní bọ̀bọ̀ yẹn but sista Tóyìn yẹn mọ̀ pé sista Tóyìn ò farabalẹ̀ tán àti wípé bí nǹkan ṣe rọ́ọ̀ṣì pẹ̀lú wọn òun ló ṣe ṣe kíní yẹn fún wọn ó ti èyí ṣé ẹrẹ́ni tó bá ní kéèsì gangan ìyẹn ló wò wípé ókè nǹkan tó kàn lè ṣe fún mi lélẹ́yìí ìyẹn ò ní nǹkan kan ṣe pàtó ó kàn fẹ́ fọ́ọ̀rọ̀ òkété ló fẹ́ fi kaskọ́ọ̀sì lásán dọ̀kásì ni mo fẹ́ kó o bẹ̀ for apology ló máa ṣe fún mi. ṣe rí babalẹ́gbà dọ̀kásì ni mo fẹ́ kó o bẹ̀. ètò ṣe Tóyìn ìdó gangan ni pé ó dẹ̀ pé máa wá sẹ́kọ̀ọ́ máa padà máa náwó yẹn ó dẹ̀ pé ó ti sùn máa lọ sí Àbújá owó ló ná tó ń wò nìyẹn pé expenses yìí ibo ni kò ń kọ́ sí ibo ló fi ń wá short cut pé bóòlù iṣẹ́ tó kiri ló fi gbá gbogbo iṣẹ́ gbẹ òun iṣẹ́ ní mistake ló dẹ̀ wá ṣe ẹ̀yẹ ká sọ tọrọ fúnra wa èyí tó yẹ kó ṣe very simple thing ni Mr. Lẹ́gbàá o mo máa ń ro báyìí ṣé kí n bóòlù kí n àbí kó pe irú ẹ̀pàgbó náà àti ọlọ́wọ́ síbí mo máa ń ro nǹkan báyìí wọ́n á dẹ̀ lè fún ní at least little bit advice pé come if you do this tó máa ṣẹlẹ̀ ni o bí wàá kó fẹ́ ta rẹ síta ni o nǹkan báyìí o ó kèé sí ẹwọ wèrè yẹn ṣe ń gbé ṣó tí yẹn ṣe ó sunkún egbére láì mọ̀ fóun gan fúnra ẹ̀ gan iṣẹ́ ọwọ́ ẹ̀ ò dáa. ṣó yẹn gan ti cancel broda mi ṣẹ́rí tó fẹ́ fi ṣó yẹn ṣe gangan
òun ló ti cancel yìí. wọ́n ti lọ báyìí sí pẹ̀lú tàbí ẹ̀ ti wá rí pẹ̀lú gbogbo ọmọ Adéjọbí tó kó jáde àti AJ fídíò tó tún gbé jáde ó ti cancel gbogbo nǹkan gan báyìí gan. bẹ́ẹ̀ni. olóyà picture ọmọ Adéjọbí àtàwọn fámìlì àti ìyàwó ẹ̀ olóńkó fún blogger kan máa bẹ blọ́ọ̀gì ẹ̀ ògèdè ayé ẹ̀ ti bàjẹ́ ó lé Nàìjíríà mọ́ o ò lè dé Nàìjíríà mọ́ o. ohun tó ń fà á nìyẹn Adéjọbí mọ nǹkan tó ń bá a fà because kò ṣẹ́ kò ṣẹ́. wàhálà ní abatuwa ni wàhálà ní níbi tó ti ń pọ̀ tó ti ń pọ̀ yẹn. ẹ̀sùn pọ̀ lọ́rùn ẹ̀ o ẹ̀sùn. ṣe rí iṣẹ́ mọ̀rí tó ṣe yẹn òun ló rán èèyàn kan lọ síbẹ̀ tó ló fẹ́ fi bo àṣírí tiẹ̀ and meanwhile mọ̀rí tèmi mọ̀ ṣe tẹni tó bá jáde ṣé o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ káàsì ò ní lọ free o ṣé o mọ̀ pé tí mọ̀rin tó ya píṣọ yẹn kó yẹ kí mọ̀rin ó yẹ kó wà níbi ó yẹ kó ó sọ̀tì ara ẹ̀ lọ́wọ́ tí kò mọ̀rí lè bá ṣe sọ̀rọ̀ náà nǹkan tá a mọ̀ ní náà kò lè sọ̀rọ̀ ẹni tó wà ní she's somebody that I speak to her several times mo mọ mọ̀rí kò ní gba nonsense ibi tí dọ́kásì ti rí show yẹn ó máa explain because there was no reason for you to do that. ó bó ṣẹlẹ̀ náà ó ṣe jẹ́ nǹkan burúkú láyé yìí tí wọ́n bá fẹ́ post kankan burúkú àbí tí wọ́n bá fẹ́ send kankan burúkú ẹ wo ti ọ̀rọ̀ ìjà ọlọ́wọ́ síbí àti ní palace Ifẹ̀ ẹjọ́ ta ló gbé jáde náà òkété ni. òun ni gbogbo ẹ̀ ló send sí Esabod náà gbogbo ẹ̀ ló send sí Esabod. ó bá bá iṣu burúkú lọmọ yẹn ọmọ yẹn sọmọ gidi. ṣe rí lẹ́bàá ṣe rí gbogbo àwọn nǹkan burúkú tó máa ń send ẹ̀ sí Esabod yẹn mò ń sọ fún yín pé ó fẹ́ fa ìyá yẹn sí rìn bọ́ Esabod kò ń ṣe ọmọdé lórí kéèsì ó fẹ́ máa send Esabod àwa gbé jáde àwa fàyà sí rìn nǹkan tó fẹ́ ṣe nìyẹn bọ̀ ìyá yẹn kò máa lọ́sọ̀ tí Esabod mọ̀ tí ò ní sọ̀rọ̀. ìyẹn náà wúlẹ̀ gbọ́n ni ọlọ́yọ̀ yẹn náà tí ò lọ play tí ò lọ gbé jáde ó kà fi ń bú jà pé òun ṣe lẹ́nu ni kò ṣó ẹ̀. ẹnu ló máa fi sọ ẹnu ló fi tó tó wọ́n ti send ẹ̀ sí òun kà fẹ́ nu sọ ni kò ṣó ẹ̀ ìtọ́nà tẹ̀ fi ọ̀yẹ́ náà. ọmọ kò fẹ́ gbèrú ńlá tẹ̀yìn ni. ẹgbẹ́ ṣó fámìlì Adéjọbí ni àwọn nanananananana òun gan náà wẹ́n náà òun gan náà ò lọ Nàìjíríà mọ́ náà òun náà ló lọ ní Island ní òun máa gbé for life tó ń wò lọ Nàìjíríà mọ́ òun kéde tó kúrò àti ló máa lọ in fact wo ilé tó ló kọ́ yẹn gan ilé ẹ̀ yẹn wọ́n sì máa gbẹ́sẹ̀ lé lórí ọ̀rọ̀ kéèsì èyí tó ń bá lọ wọ́n yà gbẹ́sẹ̀ lé o. ìkan tó lè yọ́dọ̀ ni pé kórúkọ ẹ̀ mọ́ wà lórí ilé yẹn torúkọ wà lórí ilé yẹn wọ́n á gbalẹ̀ yẹn lọ́wọ́. ó dìgbò bẹ́ẹ̀ yẹn. tí ò bá lọ Nàìjíríà orúkọ yẹn ló máa wà ń bẹ̀. àfi kó jẹ́ orúkọ Adébísí Wárápá náà ló máa wà ń bẹ̀. ó dìgbò bẹ́ẹ̀ yẹn. kọ́mọ dájú pé nǹkan burúkú tó fẹ́ gbé nǹkan burúkú ẹ wo ọ̀rọ̀ Tóyìn kí lórúkọ Ìyálóde àbí kí náà pé ìwúmọ̀ tó dákú yẹn náà tó dàbí àkànmọ́lẹ̀ igi pẹ́ẹ́kì tó máa gbá síbi ilé yẹn náà. Tóyìn Kọ́ládé ìgbà tí ẹ náà fẹ́ gbé voice note AJ jáde wèrè yẹn náà sẹ́ndẹ̀ sí òkété ni o òkété ni ó ṣe jẹ́ òun ní nǹkan burúkú tó máa ń sẹ́ndì nǹkan burúkú sí kó ṣe jẹ́ no èyí ẹ rìn níjọ́ tí bọ́ọ̀ ní sọ fún yẹ kókó máa rìn lọ́sàn bí ó rìn lọ́sàn tó kù ẹ ní o bóyá wọ́n sọ fún ìyá kókó máa rìn ní ọ̀sán tó fi lọ kó ọmọ burúkú yìí Adébísí ìgbọ́rọ̀ ó dẹ̀ pé ó yẹ ká Adébísí kò ní. ọ̀rọ̀ ẹ̀ ti sú yẹ nǹkan bá pè é ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀ ti sú yẹ. tọ́wọ́ fẹ́ gbé nǹkan burúkú kan jáde pé wọ́n fẹ́ sọ pé bí abirú nǹkan burúkú kan ṣẹlẹ̀ ní UK lẹ́nìí òun náà máa sẹ́yìn lẹ́sìn kó lọ ṣe ọmọ burúkú yìí. ta ló lọ sí Dublin tó lọ ya Esabod wa òun náà ló lọ Dublin tó lọ ya Esabod wa Esabod náà gan fọ́ọ̀lì kẹjá so kì í gbàgbé nǹkan so ó tún mú ọ̀rọ̀ ọ̀pọ̀ ya píkṣọ̀ ìyẹ́jọ yẹ ó tó gbé jáde. Bọ̀dọ̀lá tó bá jẹ́ ìyẹn lè gbàgbé irú ẹ̀ tó ń pariwo wọ́n ná tó kún bọ̀ tẹ́yìn lè gbàgbé irú ẹ̀. èmi ò ti gbàgbé ní. ó nà mí kò dùn mí. mo ti gbàgbé ní. kò gbàgbé o. ọ̀rọ̀ yẹn ń dùn gan èyà. owó monetization ẹ̀ tó bàjẹ́ gbogbo ẹ̀ náà nìyá rántí. ó sọ kínní nìyẹn MoneyGram. MoneyGram UB ó gbà òkété ló bàjẹ́. màmá yẹn dẹ̀ try fún honestly. òkété náà ló tún bá YouTube ẹ̀ náà jẹ. owó ilé sábọ̀dù wà rán. ọmọ Esabod gan òkú Esabod síta tó yẹn àwọn ọmọ tiẹ̀ gan òkú síta tó yẹn. wọ́n á fi ṣe yẹ̀yẹ́. kò gbàgbé o gbogbo ẹ̀ ló mú kọ̀ọ̀kan.
àròkọ mi ní pọ̀ ń pọn náà ó dẹ̀ wẹ́ ọlọ́jà dáadáa ní kó dẹ̀ pọ́n dáadáa ẹsẹ̀ òkan lẹ̀ o ẹ̀sà bọ́ọ̀dù ìyá rere ìyá ọmọ akọ́fẹ́ mọ́kànlẹ̀. ó sì máa ń sọ á ní òun ló jẹ́ kí ikú máa bù ún wọ́n bù ún títí èmi tó fi gbaná pẹ̀ bí ibà èmi fi gbaná torí pé kò dẹ̀ bú wa mọ́sìn ló yẹ ká náà máa bú ẹ olórí báyìí. èmi proof gan lẹ́sàbọ̀dù fi wọ̀n yẹn tọ́ba ní kí wọ́n náà tọ́ba ní kò tọ́bọ̀ náà ṣé wàá tọ́bọ̀ ó gbógi ní fún ẹ pé kó máa bá wọn bú mi. ọmọ nọ́mbà tún bẹ̀rẹ̀ nìyẹn ọmọ àtúbẹ̀rẹ̀ sí mo ní pé mi ò bú ẹ sí ẹsà bọ́ọ̀dù ní pé mi ò bú ẹ. ẹ má bú màmá wọn tà láti kẹrù wa. olùkọ́ tó kàánú ẹsà bọ́ọ̀dù olùkọ́ tó kàánú pé ìyá ẹsà bọ́ọ̀dù rántí bọ́ ṣe lù ní kóòtù ìyá ọmọ burúkú lọmọ yẹn ó ní wọ́n ti lẹ́sà bọ́ọ̀dù pa o. wọ́n ti náà tó kún bọ̀ pa o fídíò wà ń bì wọ́n ṣe já sí o. ẹni tó lẹ́gbẹ̀ẹ́ ìyá ẹ olùsí ni dọ́kàsì o. olóbùkún lọmọ owó òwò Adébísí ní wò òwò ẹ ìjẹsàbọ̀dì wò òwò ẹ Adébísí ní wò òwò Adébísí. ó máa jẹ ìyá gan o ẹ sábọ̀dì tí tó ń bá dé Dublin. á di wo ìwòwò Adébísí àwùfẹ́ ẹ̀kúnnú lébó ìyàbọ̀ ìjọ ń gbénu lẹ́sìn a máa ya Adébísí pamọ́ ni bó ṣe yà àwọn èèyàn pamọ́ ló máa ya Adébísí a máa ya ìwòwò Adébísí pamọ́ báyìí. ó fẹ́ tí àlùjọ láàárọ̀ yìí pé òun á gbé tó bá fi lè orin tó ti láàárọ̀ yìí yẹn dùn ó lè máa gbé. òfin tí ò sí Nàìjíríà náà ni wanted tó fẹ́ máa gbé èèyàn wanted ẹ̀ tó ń pa tẹ́gbẹ́ mi lára àlùfọ́lójú ni màá lẹ́yìn tẹ́ ń wá olóhùn sọ pé kẹwàá gbé mi sẹ́yìn gan rorí ara yín ẹ̀ tẹ́ ń wá tẹ́gbẹ́ ìbára tán kó máa bọ̀ lé kó máa bọ̀ kẹwàá kẹ́ ẹ mú wèrè. àlùfọ́lójú tó bá ti ń bọ̀ lọ́dún ẹ̀ lọ ya picture wanted ẹ̀ lẹ̀ ṣé dáadáa ṣé sínú portrait ṣé sínú ẹ̀ báyìí kó gbélẹ̀ fún wọn pé ó ní ẹ̀ tẹ́ ń wá ní olóníkẹ́ wá mú mi yàálẹ̀ fún wọn lè gbé ẹ tó bá ti yàyẹ́ lẹ̀ gbà bẹ́ẹ̀ sọ pé wọn tán wá ní wanted ní ẹ tó ní ká gbé ẹ àfi tó bá lẹ lòmíì o tí o bá lu ara ẹ tó bá lẹ lòmíì ẹ. ṣèbí kálù àlùjọ pẹ̀lẹ́ màìdíà lọ farapamọ́ díẹ̀ tí ẹ lọ wábì kan kúrò níbẹ̀ níbẹ̀. owó tó ti ẹ kọ́ lẹ́jọ́ mẹ́ta yìí sórí àlùjọ lọ dúpẹ́ lọ́wọ́ straight from the heart olófin ẹlọ́gbọ́n tó lóye o lọ fún ní nǹkan tó bá gba owó lórí àwọn orin tó ń bọ̀ yìí òun ló lóore orin ó lóore máa fi orin dá lóhùn dandan kọ́ ni kò ṣe ṣóò ó ní kó máa fi orin bọ̀ kó máa lo orúkọ ẹ̀ kó máa lo nǹkan mìíràn fi wé e tó bá ti gba owó lórí gbogbo àwọn ṣóò tó ń ṣe yìí sẹ́ẹ̀dì kan sí straight from the heart o. olófin ẹ ní gbogbo tó ń lò yìí. kò yá fúri ya òun fún ààrẹ òwà òkè òun fún ààrẹ òwà òkè. àlesọ lè rí orin yẹn orin tó ṣẹ̀ṣẹ̀ ń sè ó lè wà lórí ọdíò máàkì o ẹ má sọ pé yóò gbowó ń bẹ̀ o má tẹ̀ lọ́ máa wò lórí ọdíò máàkì má ṣe tán sìn ó bá tún gbogbo tó rí ọdíò máàkì gbowó ń bẹ̀. ó lè gbowó ń bẹ̀. tó bá dẹ̀ ṣe jí bẹ̀ kó ra star sí ọ̀dọ̀ straight from the heart kó fún star òun ló fún lọ́gbọ́n tó ń lò yìí. kó fi jẹun kó fowó yẹn jẹun. ní ká àlùjọ my dear padà lọ bá àwọn ọmọ ẹ kó mọ bó ṣe ń jẹ bó ṣe ń. ó tẹ kó lọ sẹ́tù pẹ̀lú ìyàwó ẹ̀ náà a lè sọ ìtọ́ lè work out ó ṣáàtì lọ lọ́la skibọ̀ òkété. ó ṣáàtì ṣe cleansing ṣe spiritual cleansing kó dẹ̀ lọ sétí òkun kó wẹ gbogbo orí yẹn dànù. kí ló bá yàwó àtọmọ ẹ. ibo lẹni ká gbé lọ yẹn. kó lọ sí etí òkun kó lọ ṣe spiritual cleansing náà. ètò òkun ò lè sọ́ọ̀bù pọ́blẹ́mù ẹ o helicopter náà máa fi já sáàrin òkun o ètò òkun ò lè ṣe o helicopter náà máa fi já sáàrin òkun. mo bá ń kẹ́ tútù dé o. padà fún o etí òkun kẹ omi ò ní lọ omi etí òkun ò ní lọ àwọn abẹ helicopter lọ já sí àárín òkun wọ́n ṣe ìwé odò fún bẹ́ẹ̀. Kí ló dé ṣé ẹ̀ẹ̀mẹ́ tó bá sùn ni òkété mà ni ivu kó ṣe spiritual cleansing oníkẹlẹ́yìn kó tọrọ dáríjì oníkàbẹ́sàn ivu ẹ̀ẹ́dẹ́gbẹ́ ivu forest náà ti bí ibẹ̀ ní Adébísí bí sí. ẹ̀yà bẹ̀rẹ̀ etí òkun lé máa bá àwọn ọmọ gúùpù ẹ̀ dúpẹ́ ìbíta ló ti lọ ń pín kínní.
tó bá jẹ́ pé gbogbo àwọn lẹ́gbàá àti bọ̀bọ̀ yìí mò ń sọ kí ní ẹ̀ lẹ́ẹ̀kan nígbà tá a ṣe lọ́dọ̀ bàbá ẹ̀ pàgbó lẹ́gbàá àti kí lorúkọ bọ̀bọ̀ yìí o. Danny. What's his name? Ṣé Ọ̀kúyọ̀mí? Ó wà nù kó ṣọkúyọ̀mí. Oh, what's his name? Bọ̀bọ̀ yìí burú báyìí, òun náà tọ̀fù báyìí. Ẹlẹ́gbàá ẹ̀ rántí ẹni tẹ́jọ wà lọ́jọ́ òkété. Ṣé Last King? Last King. Tó bá yẹ pé gbogbo àwọn náà lọ fi nǹkan wọn wọlẹ̀, gbogbo wọn náà máa kó nǹkan wọn bọ́ta o. Àwọn yẹn ti Ọlọ́run tẹ̀lé Ọlọ́run lè jẹ ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú ló ń kálukú ṣe pẹ̀lú kété. Àwọn tí ò mọ̀ náà. Àwọn tí ò mọ̀ ló bá ṣe náà ṣé ẹni tí ò mọ̀ ló ń ṣubú. Àwọn ẹlẹ́gbàá ti mọ̀ wọ́n ti mọ̀ kàrà ń wò pé wẹ̀ jágara máa wẹ̀ láwọn. Òun ni náà. Àwọn Mohbad tó tẹ̀yà àwọn. Mo mọ̀ débi wípé tíjà bá wà gan tẹ́ ẹ̀ bá react á máa sọ̀jà nìyẹn á máa dọ́gbọ́n fún ara rẹ̀ á máa ṣọ́pdéètì fún yín nígbẹ́ ẹ̀ jáde fún ẹ̀ bá wọn jáde. Ìgbà tí Kwame ṣé gbogbo yóò gbọ́n gbà yẹn tí wọ́n ń sọ wípé mi ìjáde tó tún tó ń bá mi jà nígbà tí Kwame tí mo ní tó ń pè ní ìyá níyà ògbòjà pọ̀ mọ́ fún un tí mo ní mi ò lè bá yín pè yà o tí mo ní mi ò lè bá yín pè bẹ́ẹ̀ because Suliya ló porúkọ ọmọ yẹn tí wọ́n ń po iṣu ọmọ yẹn Suliya ó ń bí inú olórí burúkú ọmọ yẹn olórí burúkú ó máa lálẹ́ mi ó ò ní lálẹ́. Ìgbà yẹn ló fún lẹ́gbàá ní details ọmọ Kwame náà tó ní kó fi bù. Èmi ni mi ò lè ṣe ni mi ò lè bẹ ṣe gbóná. Ìwọ dẹ̀ rí oyún kan ọ̀kan ṣoṣo tó bí ó gbé pamọ́ àti ẹ̀mọ́ bóyá wọlé ó bí ìròyìn tá à ń gbọ́ ni pé wúndù ẹ ti lọ láti kékeré ìwọ tán ti bọ́ ẹ sórí oògùn Bọ́dọ́lá ẹ bá ọmọ ìsọ̀njò tọrọ. Ẹ bá sọ ìtọ́jú tọrọ. Ṣé ẹ̀gbọ́n tí mo sọ pé wọ́n bíyàn sínú evil forest yẹn tó fẹ́ sọ pé kọ́ bá sọ tó fẹ́ bẹ́ẹ̀ tó bí sínú evil forest sọ. Lẹ́yìn kí kò sí Christmas party mọ́ Christmas party ti tán ìwé ìwé ṣe. Ló bá pé kílẹ̀ létí okun kò ní lọ o omi yẹn ò ní lọ o. Christmas party níbo lẹ ti fẹ́ ṣe tọ́ba mú ike ẹ̀yìn á fọ́sọ́ ọlọ́pàá lọ́wọ́ á di ọwọ́ ẹ̀mọ́ kí ẹ̀yìn ni ike tó ṣe gbọ̀nàkú yẹn. Gbogbo àwọn tó ń protect ẹ̀ náà ṣe mọ̀ the funny thing ni pé gbogbo àwọn tó bá ń daṣọ àṣírí bò ó tún máa ń betray wọn. Gbogbo àwọn bọ̀bọ̀ tó ń bá jà yìí àwọn tó yìn gbogbo wọn lẹ́kọ̀ọ́ tó ń dúró tì bí èèyàn ó tún bá wọn jà. Àwọn tí mo show lórí Facebook yìí àwọn ogbon ọmọ tí mo àwọn fiki tó sìn ìyẹn tí máa ń gbé gòsójú báyìí bí tẹni tó fẹ́ játọ́ ni ìyẹn aṣẹnu bẹ́ẹ̀ ni wàkìlù àfihàn ni mo máa ń pè yẹn ìyẹn fiki tó sìn yẹn. ìyẹn sọ pé ó ń da àwọn èèyàn yẹn ara bàbá ẹ̀ ló ti kọ́ bàbá ẹ̀ dáyàn kú bàbá ẹ̀ ọmọ lèrè bàbá ẹ̀ dáyàn kú. Bandit ló ṣe. Bàbá ẹ̀ náà láìpẹ́ owó bíi tiẹ̀ báyìí náà ni. Ṣé gbọ́dọ̀ bímọ nísọ ewúrẹ́ kán wá lọ bá nísọ àgùntàn ni. Ẹ̀yin náà rù fúnra yín kán bí ọmọ nísọ ewúrẹ́ kán wá lọ bọ́ ọmọ ẹ̀ nísọ àgùntàn. Kò possible náà ìsọ ewúrẹ́ náà ló máa dúró sí tí bàbá ẹ̀ jẹ́ ló jẹ́. Bàbá ẹ̀ náà fẹ́ràn owó kú. Bàbá ẹ̀ ó lè kú nítorí owó wọn ló máa ń jí owó lẹ́yìn Sàní Adé ń gbà yẹn dáadáa náà. Bàbá ẹ̀ máa ń jí owó lẹ́yìn Sàní Adé. Bọ́dọ́lá Ọlọ́run ti jẹ́ yìí. Bàbá ẹ̀ ti ṣe kí ní ṣe bí bàbá ẹ̀ máa ń kó oníṣẹ́ fún Sàní Adé ní ara tó máa ń tó rinṣẹ́ tó máa ń tó stéèjì ní bàbá ẹ̀ fún Sàní Adé. Àṣà máa parọ́ ni. Ẹ̀yin gbà yín bàbá ẹ̀ lọ́jọ́ ìtọ́ọ̀kì tó lọ́tẹ̀lé Ládọjà bàbá ọba wa ń sìn. Ó tẹ̀lé Ládọjà náà. Lẹ́yìn Ládọjà lóye àwọn gbà tó kú àwọn oyè lẹ́sẹ̀ ló fi ilẹ̀ bó láṣìírí pé kó ṣàmọ́ máa rùn sádùúgbò ká jámọ́jú kú ẹ̀. Ṣé Dọ̀kásì kan mọ́ ẹbẹ́ ok Dọ̀kásì mo challenge bó náà sí bàbá ẹ̀ sí Ìbàdàn sọ eré àbítọ́ sí bàbá ẹ̀ sí Ìbàdàn wà bí yóò ń bọ̀ wá. ẹ fẹ́ pànìyàn. Mo fẹ́ fún ní wáyẹ́kì bí tọ́ sí bàbá ẹ̀ sí ni kó ṣe exam ẹ̀ ni ó ṣe exam wáyẹ́kì tí wọ́n fún sìn wáyẹ́kì exam mo fẹ́ fún gbogbo náà sí bàbá ẹ̀ sí lọ ṣe exam ẹ̀ wá lọ ṣe exam tí mo fẹ́ sìn
lọ ṣe answering ni question tí mo fún ẹ sìn WAEC exam ni o màá fẹ́ tó bá ti lè pass ẹ̀ wàá gba £100 fún mi láti send account ẹ̀ sí mi tó bá ti gbọ́ bí tẹ̀sí bàbá ẹ̀ sí send ẹ̀ sí mi ọmọ àlù ọmọ tẹ̀sí bàbá ẹ̀ sí mi wáyé ó dà àwọn oyè lẹ́sẹ̀ èèyàn ní pé ká stream màmá a máa fẹ́ lọ a máa fẹ́. màmá ti bọ́ta. ayá ìgbé sórí ìbálẹ̀gbà. ẹ jẹ́ kí n kọ́ pa Facebook kí n padà wá. TikTok ajẹ́pọ̀ ká lè gbélé lọ sí YouTube. Ok so TikTok ẹ máa bọ̀ lórí Facebook o because fóònù kan tí mo lè fi ṣe náà nìyẹn ẹ máa bọ̀ lórí Facebook o TikTok ẹ máa bọ̀ lórí Facebook TikTok ẹ máa bọ̀ lórí Facebook bá so ẹ jẹ́ ká ó yẹ dúró ń bẹ̀ ká stream màmá ká má papọ̀ mọ́lẹ̀.